Ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní àìsàn kan nínú ara tí kò wá mọ irú àìsàn tó ń ṣe òun. Tó bá ní àìsàn kan nínú ara àmọ́ ò mọ irú àìsàn tí ń ṣe ọ́, bó o la ti lò kí n la fi tọ́jú rẹ̀. À ń pe kinní kan ní Aparun, kò dá kéèyàn má máa ní nílé, ó dá kéèyàn máa ní fún ẹni àrùn láti fi prevent ara rẹ̀ kúrò níbi ẹni àrùn. Bá mi share rẹ̀ sí èèyàn ogún Adam fún nígbà mi padà 07033449598. Alákọ̀ọ́kọ́ ló bá mi wá ẹnu òpìyè tútù tó bá tútù dáadáa ni ó bá mi wá o. Orí tẹ́rẹ́tẹ́rẹ́ báyìí bá mi wá. Tó bá ti wá dákun bá mi gún kó sẹ́gbẹ̀ẹ́ kan, kó gún tán yányán kó kúnná sàsẹ́gbẹ̀ẹ́ kan. Lẹ́yìn ìgbà náà bá mi wá egbò akọgùn, kó gún náà kó gún kó di powder kó sẹ́gbẹ̀ẹ́ kan. Bá mi wá orógbó tó tó bí 12 tó bá sì rí 9 àbí 10 náà kò sáburú. Bá mi gún náà, bá mi share rẹ̀ dákun Adam fún ẹ. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. 07033449598 nọ́mbà mi nìyẹn. Tó bá ti gún orógbó yìí náà mọ́ àti egbò akọgùn, wá lọ bá mi wá egbò ọgbọ́ bá mi wá. Bá mi wá egbò ọgbọ́. Bá mi wá egbò ọgbọ́. Tó bá ti rí egbò ọgbọ́ bá mi gún dáadáa, bá ń gún náà dáadáa, bá ń gún. Tó bá ti wá gún àwọn nǹkan ní pọ̀, ó wá kó síbì kan. Tó bá ti kó síbì kan, ìjọ tó bá bí after 5 hours ẹ wá lọ ra àdí ẹ̀yàn, àdí original ni, mọ́ ra àdí ẹ̀kọ́ o. Mọ́ sì ra àdí lẹ́kọ̀ọ́ ládìí o, mọ́ ra àdí lẹ́kọ̀ọ́ ládìí o. Àdí ẹ̀yàn ni ó rà. Tó bá ti wá rà, wá bá mi da àwọn gbogbo ohun tó gún yìí. Tó bá ti rà dí bóyá bí ìgò kan àbí ìgò méjì, bá mi ra gbogbo àwọn nǹkan tó gún yìí, bá mi dà sínú rẹ̀. Ọ̀gbọ́ bá mi dà sínú rẹ̀. Ìgò kan tí tó bá mi dà sínú rẹ̀. Tẹ́nìkan bá sọ pé òun ní àìsàn kan àbí inú kún àbí àwọn kan fíìlì àìsàn kan nínú ara àwọn, ẹ kàn ní ó mu síbí méjì láàárọ̀, síbí méjì lálẹ́. Ẹni ó mu síbí méjì láàárọ̀, síbí méjì lálẹ́, síbí méjì láàárọ̀, síbí méjì lálẹ́. Ọlọ́run dá ewé àti egbò fún ìwòsàn wa ni, fún ìwòsàn gbogbo wa. Fún ìwòsàn kì í ṣe ẹnìkan ló ní pé kinní kan náà. Ọlọ́run ló dá ewé, Ọlọ́run ló sì dá egbò. Bá mi share, the more you share, the more you gain. Nọ́mbà mi ò yí padà 07033449598. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹ bá wa subscribe sórí YouTube wa. Ẹ bá wa subscribe sórí YouTube wa. Ẹ bá wa share rẹ̀ gidi gan, ẹ bá wa share rẹ̀ gidi gan, ẹ bá wa share rẹ̀ gidi gan. Ẹ bá mi subscribe sórí YouTube mi. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Adam fún yín o. The more you share, the more you gain. The more you share, the more you gain. The more you share, the more you gain. Àní kò share rẹ̀ kó fi ṣe àwọn èèyàn lóore. Wọ́n náà share rẹ̀ kó fi ṣe àwọn èèyàn lóore. Thanks so much.